ó kí wa pé àkójúmọ́ mọ́ níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà la wà nílẹ̀ yìí ni lókè òkun káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ́ ẹ ti wà Èdùmàrè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa mo ní àkójúmọ́ báyìí àkójúmọ́ mọ́ níbikíbi tẹ́ ẹ wà báyìí orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè ìròyìn náà fún tòwúrọ̀ yìí wọn la mú wá fún wa ojú tẹ́ fi wò wá ojú náà ní fọ́ o etí tẹ́ fi máa gbọ́ mi etí náà ní di láṣẹ Elédùmarè ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìwé ìròyìn náà tí mo kó wá fún yín. kàyéfì rèé ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ náà ṣe ṣe àwárí àwọn ìyàrá tó mẹ́rìndínláàádọ́rùn-ún lábẹ́ bíríìjì lẹ́kọ̀ọ́ tí wọ́n sì tú wọn ká. Àwọn àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke àsìkò láti ṣètò ẹ̀kúnwó owó síta fún àwọn òṣìṣẹ́. Ọwọ́ àwọn fìjìláńtẹ̀ ìpínlẹ̀ Kogi ti tẹ ògbóǹtarìgì ọ̀daràn kan èyí tí ń da gbogbo ìpínlẹ̀ náà láàmú. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́ta kan tí wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú. Ẹ lọ fọkàn balẹ̀ ìṣòro ọ̀wọ́n gógó epo yóò tó dópin láìpẹ́ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́bìnrin kan ni wọ́n bá òkú rẹ̀ nínú ọgbà iléèwé gíga fásitì ní ìpínlẹ̀ Kano. Ẹgbẹ́ ìkúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Kàyéfì rèé ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ náà ṣe ṣe àwárí àwọn ìyàrá kéékèèké kan tí ó tó mẹ́rìndínláàádọ́rùn-ún èèyàn 86 lábẹ́ bíríìjì lẹ́kọ̀ọ́. Kọmíṣánná fún ètò agbègbè àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó èèyàn Tókunbọ̀ Wahab ló sọ èyí di mímọ̀ ní àná òde yìí. Ó ṣe ní àlàyé wípé ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe 30 ọjọ́ oṣù yìí ó ní àṣírí àwọn oníṣẹ́ aburú náà ni ó tú pẹ̀lú bó ṣe já sí wípé ilé tó tó 86 mẹ́rìndínláàádọ́rùn-ún ó ní àwọn bá lábẹ́ bíríìjì tó wà ní Dolphin Estate Bridge èyí ní Ìkòyí tó sì já sí wípé àwọn tí wọ́n gbé inú àwọn yàrá kólóbókólóbó ọ̀hún ó ní wọ́n sọ wípé owó tó tó 250,000 ni àwọn máa ń san ní ọdọọdún fún iléègbé èyí tí ó wà ń bẹ̀ bí àwọn pákó àti kọ̀ńténà ó ní wọ́n fi ṣe iléègbé ọ̀hún tí wọ́n sì sọ wípé ọwọ́ ti bà àwọn 23 kan lára àwọn tí wọ́n bá níbẹ̀ tí wọ́n sì fà wọ́n lé àjọ Lagos State Environmental Sanitation Corps tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí káyì ní ìpínlẹ̀ Èkó tí wọ́n náà ti fà wọ́n lé wọn lọ́wọ́ báyìí. Láìpẹ́ náà ni wọ́n tún fi ìròyìn síta wípé ọwọ́ tún tẹ àwọn 11 mìíràn tí ọwọ́ bà ní ìpínlẹ̀ Èkó lábẹ́ bíríìjì ọ̀hún pẹ̀lú wọ́n ṣe ń lo abẹ́bẹ̀ fún àwọn iṣẹ́ tí kò bá òfin mu àti ọ̀nà tí kò bá òfin mu ní ìpínlẹ̀ Èkó ó ní gbogbo wọn ti wà ní àkóló àjọ Lagos State Environmental Sanitation báyìí tí àwọn sì ń gbé ìgbésẹ̀ míì láti ṣe àwárí irú àwọn èèyàn bẹ́ẹ̀. Kò ṣàìsọ di mímọ̀ wípé gbogbo ilé kéékèèké tí wọ́n fi pákó kọ́ àti èyí tí wọ́n fi kọ̀ńténà ṣe ó ní àwọn tí ń dà wó báyìí fún àǹfààní àti ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó náà. Àwọn àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke àsìkò láti ṣètò ẹ̀kúnwó owó àwọn òṣìṣẹ́ jáde ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí ó ní wọ́n sọ wípé àwọn fún ìjọba àpapọ̀ dà pẹ̀lú bó ṣe já sí wípé lánàá òde yìí tí àyájọ́ àwọn òṣìṣẹ́ tí ó wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí tí wọ́n ṣe àyájọ́ náà ní ìlú Àbújá ní Eagle Square ní Àbújá tí ṣe olúùlú orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti sọ èyí di mímọ̀ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n tètè ṣe ètò wọn jáde títí di àkókò tí àwọn fún wọn wípé bí ìjọba àpapọ̀ bá kọ̀ tí wọn ò gbé ohùn jáde lórí ẹ̀kúnwó owó ọ̀hún tí àwọn ń béèrè èyí tó ṣe wípé láti ọjọ́ 18 oṣù kẹrin ọdún tí táwọn lò lọ́wọ́ yìí ó ní ọ̀rọ̀ náà ni ó ti fi ẹnu bodò tó sì já sí wípé ó ti yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n kéde
ẹ̀kúnwọ́ owó fún àwọn òṣìṣẹ́ ní àná òde yìí. Wọ́n wá ní àwọn fún ìjọba ní àǹfààní àti gbèdéke títí di ọjọ́ 21 oṣù karùn-ún tá a wà yìí. Bí bẹ́ẹ̀ kọ́, ńṣe ni àwọn yóò gbé ìgbésẹ̀ èyí tí yóò lágbára káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó sọ èyí ni ẹni tó jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìyún Nigeria Labour Congress, ìyún Joy Ajaero, àti ti àwọn ẹgbẹ́ oníṣòwò Trade Union Congress TUC tó orúkọ rẹ̀ ń jẹ́ Festus Osifo. Ó ní wọ́n sọ èyí di mímọ̀ ní Àbújá lánàá, tí wọ́n sì ní àwọn retí ìgbésẹ̀ ìjọba lórí ọ̀rọ̀ tí àwọn mú wá sóde. Ọwọ́ àwọn fìjìláńtẹ́ ìpínlẹ̀ Kogi ti tẹ ògbóǹtarìgì ọ̀daràn kan èyí tó máa ń da omi àlàáfíà ìlú náà rú ní ìpínlẹ̀ náà. Ọ̀daràn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar Ali Damina, ó ní wọ́n sọ wípé ó ń gbé ní agbègbè Igalamela, ìjọba ìbílẹ̀ Odolu ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ṣe ní àlàyé pé ọwọ́ tẹ̀ ní Òfodò ní agbègbè Ìgbádà nígbà tí wọ́n sọ wípé wọ́n bá oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró bíi ìbọn ìbílẹ̀, ọta lóríṣiríṣi àti oògùn pẹ̀lú àdá ní ọwọ́ ẹni ọ̀hún, tí wọ́n sì sọ wípé ó ń bẹ ní akóló àjọ àwọn fìjìláńtẹ́ báyìí, níbi tí àwọn ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ọ̀hún, tí wọ́n sì sọ pé láìpẹ́ ọjọ́ ni àwọn yóò takọ́sọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró níbi tí wọ́n yóò ti lọ ṣe ìwádìí, tí wọ́n sì wádìí rẹ̀ títí tí wọ́n fi takọ́sọ rẹ̀ lọ sí ilé ẹjọ́ èyí tó yí ó wà ní ìpínlẹ̀ Kogi náà. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 3 kan ní ìpínlẹ̀ náà ní ìlú Ìlọrin tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Kwara ní agbègbè Budoke Ẹ̀yẹ́nkọrin ìjọba ìbílẹ̀ Àṣá. Ó ní ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 3 kan èyí tí wọ́n sọ wípé láti ọjọ́ Ajé Monday èyí tí à ń lò nínú ọ̀sẹ̀ yìí títí di ọjọ́ Ìṣẹ́gun, ó ní wọ́n fi ń ṣọṣẹ́ káàkiri agbègbè Ẹ̀yẹ́nkọrin ọ̀hún, tí wọ́n ti sọ wípé ìwọ́jù mí èmi jù ọ́ ìwọ jù mí tí wọ́n ń fà ní àárín ara wọn yún nínú ẹgbẹ́ òkùnkùn ọ̀hún. Òun ló bí wàhálà náà, tí wọ́n sì ṣe ìkọlù sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tí wọ́n tún dá iná sun ọ̀pọ̀lọpọ̀ ilé ní gbogbo agbègbè Ẹ̀yẹ́nkọrin ọ̀hún. Wọ́n ní ìjà tí ó bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjèèjì òun ló ṣe okùnfà ikú tí ìkan láàrin wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Adam Isa tí ọ̀pọ̀lọpọ̀ pè ní number 1, pẹ̀lú bó ṣe já sí wípé Razak Ọlọ́runwà, òun ni wọ́n sọ pé ó gún arákùnrin ọ̀hún ní ọ̀bẹ ní àyà, èyí tí wọ́n sọ wípé ó di rántó, tí wọ́n sì sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n tán ni ṣáájú kí ó tó dé ilé ìwòsàn ọ̀hún, ó ní eléru ti sun igi. Wàyí o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adétòun ó wáá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ti bà àwọn 3 nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà, èyí tí wọ́n fi orúkọ wọn léde pé Sulaiman Ismail, Mahmood Ibrahim, Mudasir Saheed. Ó sì ní àlàyé pé ẹni tó jẹ́ olórí àwọn ikọ̀ ẹgbẹ́ òkùnkùn tí ó ṣekú pa Adams Isa yìí, ìyún Razak Ọlọ́runwà, ó ní àwọn tí ń dọdẹ rẹ̀ báyìí tí àwọn yóò sì fi ọwọ́ páńpẹ́ òfin mú láìpẹ́ pẹ̀lú bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́ látọ̀dọ̀ àwọn tí ọwọ́ bà 3 ọ̀hún. Ẹ lọ fọkàn balẹ̀, ìṣòro ọ̀wọ́n gógó epo tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà káàkiri yóò dópin láìpẹ́ yìí. Nigeria National Petroleum Company Limited NNPC, àwọn ni wọ́n sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lánàá òde òní, pẹ̀lú bọ́n ṣe ní àwọn ọmọ gbogbo wàhálà àti rògbòdìyàn tí ọ̀wọ́n gógó epo ti dá sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n báyìí o, epo tí yóò tó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lò, ó ní ó ti wà nílẹ̀ tí àwọn yóò sì fi epo náà síta láìpẹ́ yìí, tí ó máa jẹ́ kí ayé dẹrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Bí ẹ bá gbàgbé, láti bí ọ̀sẹ̀ tó kọjá lọ ní ọjọ́ Àbámẹ́ta
ó ní ọ̀wọ́n gógó epo lórílẹ̀‐èdè nàìjíríà ló ti ń jà rìnrìn káàkiri tí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àti òǹtajà àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ iléèwé gíga àti ti kéékèèké tí wọ́n fi ohùn léde wípé àwọn kò lè lọ síbi iṣẹ́ òòjọ́ àwọn pẹ̀lú bó ṣe já sí pé ọ̀wọ́n gógó epo òun ló ti fa kí nǹkan wọn lóde báyìí tí wọ́n sì ṣe ní àlàyé pé kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá ojútùú sí ìṣòro ọ̀wọ́n gógó epo ọ̀hún èyí tó mú àjọ NNPC sọ̀rọ̀ wípé kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n fi ọkàn balẹ̀ pẹ̀lú bó ṣe já sí pé àwọn kò káwọ́ gbéra lórí ìṣòro ọ̀wọ́n gógó epo tí yóò sì di ohun àfisẹ́yìn tẹ́gùn fi ń sọ láìpẹ́ yìí. Akẹ́kọ̀ọ́bìnrin kan ni wọ́n bá òkú rẹ̀ nínú ọgbà iléèwé gíga fásitì ní ìpínlẹ̀ Kano. Ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele kẹta ti ẹ̀ka ẹ̀kọ́ Food and Science Technology Department ní Aliko Dangote University of Science and Technology èyí tó wà ní Wudil ní ìpínlẹ̀ Kano ó ní wọ́n sọ wípé wọ́n ti bá òkú ọmọ akẹ́kọ̀ọ́ onípele kẹta ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aisha Yahya wọ́n ní ọjọ́ kejìléní ogún oṣù kẹrin tá a lò tẹ́ yìí nínú ọdún yìí ó ní wọ́n sọ pé ọmọ náà ó sì bẹ́ẹ̀ ó dágbére fáyé tí wọ́n ní lẹ́yìn tí ó kọ ìdánwò àṣekágbá ti ìpele àkọ́kọ́ ìyún sáà àkọ́kọ́ nínú ìpele ẹ̀kọ́ tí wọ́n wà lọ́wọ́ ó ní ó kọ tán tí ó sì di wípé wọn ò mọ bí ó ṣe ṣe tí ó fi kú ní agbègbè ilé àwọn akẹ́kọ̀ọ́ tó wà nítòsí ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kano ọ̀hún. Àwọn tí ọ̀rọ̀ sojú wọn tó jẹ́ alásùnmọ́ ọmọ náà yan Aisha Yahya wọ́n ṣe ní àlàyé pé bóyá látàrí kùdìẹ̀kudiẹ tó wà nínú ìdánwò èyí tí arábìnrin ọ̀hún akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe tán òní ó fà á tí ó fi gba ẹ̀mí ara rẹ̀ tàbí kó ṣe wípé ó ń bọ̀ lókè ó ń bọ̀ lódò tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà òní ó fà á tí ó fi di ẹni tí ó gbé ẹ̀mí mì. Wàyí o gbogbo akitiyan láti bá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà òní ó já sí pàbó pẹ̀lú bó ti já sí pé ẹ̀rọ ìléwọ́ ẹni náà ni kò lọ tí wọ́n sì gbìyànjú látún ti bá àwọn alákòóso ilé ẹ̀kọ́ Aliko Dangote University ọ̀hún ní ìpínlẹ̀ Kano sọ̀rọ̀ ṣùgbọ́n tí gbogbo akitiyan náà tuntun já sí pàbó pẹ̀lú bí wọ́n ṣe tí fi èsì sórí àtẹ̀jíṣẹ́ èyí tí wọ́n fi ránṣẹ́ sí wọn. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí oníyanṣe ọlọ́pàá ṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú ẹ̀sìnkú ìfẹ́ gbogbo ìgbà lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 náà ẹ ṣé àdúpẹ́ ẹ bá wa subscribe kẹsì mọ́ bá wa share rẹ̀ káàkiri káyé lè mọ̀ wípé ìkànnì kan ti wà tí ń ṣojú ọmọ káàárọ̀ oòjíire nípa ìròyìn ajá balẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà títí di ìgbà tí màá tún máa padà wá fún yín ní ìròyìn míì lọ́sàn-án tèmi àti ní àṣálẹ́ ti tèmi orúkọ tèmi kò ní yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni òní àsàn wá sówó àsàn wá sọmọ àtàìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ àgbébí kan jìfà bí kòtò ó dàbọ̀ ẹ ṣé ẹ kú fojú lóúnjẹ.